ẹ má jẹ́ wọn lé àwọn ọmọ yẹn bí ìbá ṣe kọ́lọ̀ ní ká má gbẹ̀san irú àwọn tó lé arí wọ́n bá ṣàgbákò lọ́wọ́ olúwa ìwọ́dọ̀ olùsí tí ń lé mi kájọ nílé tí ò mọ tọ́lọ̀ nǹkan fún mi. Ogún ọdún tó wọ́n bá sì ń yàgbẹ́ kò ní tí ìyá ẹni tó sè yóò máa ní ọ̀ràn kan pé jọ́kàn ní dàgbà tí ń gbẹ̀san. Ẹnu ẹ tí bá ń gba owó ní kó jọ o. Àlàyé mi lórí àfáà wa. Àdéhùn lágbára. Àdéhùn lágbára. Mo sì ti máa ń lo orí tí wọ́n máa ń tà mí. Ìmọ̀mọ́ náà pè ní sọ́sì pé ẹ̀fẹ́ jọ wọ́n àjòkó báyìí. Mo tún wá sí lóògùn pé èmi Ìlọrin ni mo ti di ọmọ ní gbogbo ayé mi sọmọ mọ́. Torí bẹ́ẹ̀ ti dáṣọ fáàrí fún mi. Ìkòbí tí a dé náà nù ìmáàmù àgbà. Ẹ bá tẹ̀lé dé bẹ́ẹ̀ ti bàtà kún kẹ̀ bá àjọ máa ná. Tìkínì náà ń lọ bá òun ní máa rí ilé ìmọ̀ ọ̀fà bá o. Mo sì ti bẹ ṣe kàlùbárì sí látàná pé òní lọ́jọ́ àná ní sì lè jáde. Kí n pariwo àti wí kí n fòlú wọlé. Kí n tún wá dé sójú àgbo táwọn ayé sì jù báyìí lọ. Kò sì sí mi rí. Bọ́lá bá kẹ́yìn náà kò ní á sí àlàáfíà lò. Nbà tí rábà náà ẹ̀yìn wáyé lọ sùn nù. Ìlú tún sí òun bá rí. Yáyáyá ẹ máa kalẹ̀ lẹ́yìn tí ò pé méjì. Ẹ̀rọ máa yọ mi lò dábì lò. Iná ní ilé àṣà. Ṣé wà gánà ìjọba bínú? Àrùtà yìí. Nígbà tí mo ti ní wọ́n ti ní lágbájọ́ tó tàbẹ̀dó sọ. Mo bá ṣàgó mẹ́fà àbọ̀ ló tó kàn mí ṣe ní kí n sọ lẹ́nu àgbẹ̀ máa lọ nínú. Àfáàdé àgbọn bínú. Adélè máa ń tẹ̀lé mi. Wọ́n ní ìmọ̀hún lágbo fún lẹ́sìn. Ọkàn ti balẹ̀ pé ìmú tètè lọ nínú. Kò sábà tẹ́ bọ̀rọ̀ lọ tí ò ní fẹ́ pẹ́ díẹ̀ ìmọ̀ á máa ru nínú wọn. Olóde sì ní ìlò òde. Àbí gbogbo yín náà fáà mi, àbí mi náà pè. Ẹ ju òde náà kí n máa ṣe. Iná ní ilé àṣà. Bàbá àlẹ́ mi máa kí bàbá ń lérè. Àrùtà yìí mi ní òrìdáwò. زفرات القلب قالت. Mo wá lu yìí kan báyìí. Aago méje kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà tó gbé máìkì fún mi. Mo ti dé láti aago márùn. Bẹ́ẹ̀ ni ṣe máa ń páyà Ìlọrin. Kò sínú tí mo máa ṣe bẹ́ẹ̀. Ìbàdí ní aago mẹ́fà rẹ̀ lẹ́sẹ̀ wà nà mí ni. Àmọ́ Ìlọrin tóbi lẹ́yìn ní púpọ̀ gan. Ọmọ yóò fojú kàmí látàárọ̀. Kò sẹ́ tí mo jáde sí lónìí. Torí mo ti travel ju bó ti yẹ lọ. Àwọn ni mo jáde lónìí. Bẹ́ẹ̀ ni lè sùn mú agogo ọlọ́mọ ẹ̀dín ní ìsìn lọ́rìn. Mo jẹ́ra mi káàdì nígbà tó yá mi. Lọ́ra mi ti sinmi. Náà. إنني لله أسعى. Adúgbò fún Ọlọ́run. Kí ló tẹ̀ dúpẹ́? أرتجي من رداه. Àmì ìbẹ̀rẹ̀ àfà. Kásẹ̀ ìrásẹ́ ló mọ̀ rí. Adéláyé ìyá ti mọ̀ nǹkan. Owó tí ò tún gba abẹ́rẹ́ wákàtí. Èyí náà láti jẹ bàbá àdínì mọ́sálásí. Tó bá fẹ́ jo èyí wà rìn ní bíbá ìdíkẹ́ lójú agbo. Èló ni ó fún ọ 15,200. Nítorí mọ̀ ní ojú bá lọ bàbá o. Ìjọ tó ní abá ti lọlé, àfá àti lọlé o. Àfá ìwá ní èmi ò mọ nípa àmàláyé. إنني لله أسعى. Olùwò kan mo dáwò tó padà wó. Wọ́n á sá lọ lọ́ba tí ò ní wó. أرتجي من رداه. Àlùbáàrì sí. Olùwà níwájú Ọlọ́run wá ń pé sílẹ̀ lọ́fẹ́. Ṣé mọ́tò lọ́fẹ́? Ó ní wàá dáhùn.
ọlọ́run ló ṣe dáhùn àtàjì. àrùtàjì mi ní orí dọ́ọ̀rù. Mo ní wo lọ́wọ́. Ìfẹ́ ni mo wá wà, ìyọ́nú ni mo wá wà. Kálukú náà ń pàdé wájú ọlọ́run tá a lọ bèrè inú papọ̀. Ẹlòmíì lọ bèrè tí ó tẹ̀ kíákíá. Bẹ́ẹ̀ bá ti ní ìyọ́nú ọlọ́run, kí ni òní sẹ́rú nítọ̀? Zafaratul qalbi qalat. Ọlọ́kàn wá pa mí nípa ọlọ́run ó wá sọ báyìí. Ahu ya rabbahu Ahu tù náà nù. Ahu ya rabbahu ahu. Ahu ya rabbahu ahu. Ahu ya rabbahu ahu. Àbí. Zafaratul qalbi qalat. Ǹjẹ́ ti balẹ̀ mọ́? Tòun mọ́ jẹ́ ti bẹ níbí. Ahu ya rabbahu ahu. Ahutu, Lahutu, Jabarutu, Malakutu. Zafaratul qalbi qalat. Wọ́n kọ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ Nẹ́sùtù lọ́ọ́ máa lò. Àkàn ní kò Nẹ́sùtù tí wọ́n fi kú dànù. Kọ́ ọ̀rọ̀ kan ní kò Malakutu. Ọ̀yẹ́ náà máa kì ní ìsínyù di níyù Malakiyu. Allah. Zafaratul qalbi qalat. Ẹ̀dá sílẹ̀ ìdáàbò. Ahu ya rabbahu ahu. Ẹ̀rọ àfáàyí lọ́wọ́. Ahu ya rabbahu ahu. Ahu ya rabbahu ahu. Lára wọn tí a dé màkàmà jìnnì ìsínyù jìnnì Malaki. Balkisu wà níbẹ̀. Balkisu tẹ́ rí èèyàn náà ìjẹ̀mú ni. Ẹjọ́ sí ìlú ìdàgbò. Innani lillahi as'a. Gbàgbà àtàwọn ẹni ọlọ́mù wa. Artaji min uridahu. Bàbá tẹ̀ ń dákọ̀ yẹn arámọ̀kánná. Bàbá ìmáàmù jẹ fà ni wọ́n bá ṣe. Lọ́fà. Ilé arámọ̀kánná bẹ́ẹ̀ dùn ní. Kódà ìmáàmù wọn ọmọ àrójò wákìlì mùsùlùmí ni onímọ̀mọ́ àgbélé náà. Innani lillahi as'a. Ìdí ni àrójò. Artaji min uridahu. Mọ́sálásí arámọ̀kánná pẹ̀lú ní. Kódà fún arámọ̀kánná wọ́n kọ́ ẹ̀ ní kí wọ́n tó pọ̀ lọ́fà. Zafaratul qalbi qalat. Mọ́sálásí arámọ̀kánná ni mọ́sálásí àwọn ṣèkì náà dìbò dé yà sí. Ilé agbábí mọ́sálásí arámọ̀kánná ni wọ́n lò. Ahu ya. Ilé àrétò mọ́sálásí arámọ̀kánná ni wọ́n lò. Ilé Ṣèkìn mọ́sálásí arámọ̀kánná ni wọ́n lò. Ilé Ìjẹ̀wù mọ́sálásí arámọ̀kánná ni wọ́n lò. Ilé Olómù mọ́sálásí arámọ̀kánná ni wọ́n lò. Zafaratul qalbi qalat. Ilé Ọlọ́mì mọ́sálásí arámọ̀kánná ni wọ́n lò. Ahu ya rabbahu ahu. Mọ̀kẹ́ bí ní ìkọ̀ ìbámu arójò lọ́wọ́ ẹ̀. Káàrí ìmáàmù tí ń lu mọ́sálásí arámọ̀kánná lọ́wọ́ nísìn. Ahu ya rabbahu ahu. Wọ́n náà jẹ́ bí máa arójò ogun. Ahu ya rabbahu ahu. Nígbà tí ẹ bá wọ́n mọ́kànlá wọ ọ̀fà pẹ̀lú mímọ̀, náà fi fẹ́ ọmọ nílé ẹjọ́ máa arójò tẹ̀ rí o. Ọjọ́ máa arójò àtàrà mọ́kànlá kò sí tó làwọn láàrin.
ìyẹn kí mo wá sọ bí lónìí ìtọ́tẹ́ tẹnu mọ́ mo lè pátí ní òfìsí níbi. Innani lillahi as'a. Kí n dé yòókù mọ́ bẹ́ẹ̀. Artaji minhu ridahu. Torí bàbá mi ní ẹ bá lùgbà. Bẹ́ẹ̀ bá dèlù ètò ga ní bá ṣe mẹ́, wọ́n bá dé ní ilẹ̀. Zafara. Jẹ́mẹ́ ní kí ni jẹ́ bẹ́ẹ̀? Èmi sì lè má bá náà mú lọ ni. Èmi ò ṣe pé òsínlẹ̀ àdájí àgbà. Ọwọ́ àlọ́ olùkọ́ lọ bẹ́ẹ̀ ni tí ń jalè ń bẹ sọ̀rọ̀ tó jí adìẹ lánàá. Wọ́n ló ti fẹ́ tọ̀rẹ́ ní olè náà wá. Ẹ máa dùn wá papọ̀ ẹ lù ẹ́. Wọ́n sì mọ̀ nílé ní sàláàtì. Gbogbo bí ti bá ní láyé ẹ lè mọ̀ ẹ́ mọ lórí ibú rẹ̀. Torí ìpò orí ibú kò lu bàbá mi. أقلد أهل الله في كل خطوة من اتبع المختار لم يكن صاغرا أقلد أهل الله في كل خطوة Èmi ló tẹ̀lé ó ṣòro láti gbẹ́ ní ilẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ gíní wọ́n bára kìsà àníjẹ́ bá jà sọ̀rọ̀ yóò fàyà nínú dábàá lọ sí di méjì. من اتبع المختار لم يكن صاغرا. Bàtí bàbá náà dé ọ̀fà. Àwọn àfáà jàǹkànjàǹkàn wọ́n jọ sí ayé yìí. Ṣé lèmi fi lè dákọ̀ wọn? Kódà bàbá yà sí jẹ̀mí òní mọ́sálásí náà. Mọ́sálásí ara bàbá wọn. Àwọn tó bẹ̀rẹ̀ ṣe fún ẹ̀kọ́ ní yàsìn. Yàsìn kan náà tẹ̀ ń gbọ́. Bàbá wọn jẹ̀mọ́ mọ̀ bẹ́ẹ̀. وجالس رجال الفضل. Wọ́n ní wọ́n tó wá bí ọdún fúláàgù. Tó bá dé dúkìá èèyàn yìí ní ọlọ́sùnlé rẹ̀. والبر والتقى. Ẹni eré ni ọba rìn àtẹni tó bẹ̀rù Ọlọ́run. Mọ wọ̀lú kẹ́kọ̀ọ́ kan lọ́ba yẹn sáré. Wọ́n yàtọ̀ ní wọ́n kò ní rágbóran ní rógà. Ẹ̀dọ́ ti pọ́ńtẹ́ẹ̀tì tó wá lọ súnlé rẹ̀ wọ́n má balẹ̀ jò ní o. Wọ́n ó lù pàjù nínú wọn. O ti wọ́n wíńdò tí ó fò jáde tó dùn ara àdúlé. فزين الفتى في قومه جلساؤه. Wọ́n tí ó jẹ́ ìfọ́mọ èèyàn níbi tó bá dé jùlọsáàhù àwọn tó bá jòkó tì ní òfin tẹ àbí ní òfin gbàyì. Tí àbá ìwà máa gbé tí àbá ẹ̀mí à tí àbá ìwà máa gbà tó kábínẹ̀tì wọn. Òkè ògbólé aláàjì àgbà kàlífà tó bàbá aláàjì àgbà wọ́n pé 19 years lánàá. Olóòjì ní special program lọ́fà lálẹ́ tí mo fẹ́ gbé kalẹ̀ fún bàbá nìkan sọ. إنني لله أسعى. Àmọ́ gbà tí mo rí ẹni tó tó mi pè tí mo rí ẹni bá rí sí. أرتجي منه رداه. Mo bá dúró mo program mi pé tó tí bá tẹ̀lé ìdílé jáde ṣé bíi tí ì lè. Tẹ́lifísì sọ́nù ọ̀rọ̀ rẹ̀. Gbẹ̀dọ̀ fẹ̀dọ̀ sí ìdí àlì ìsùn ní ẹ̀sìn ẹnu yìí kí lè fẹ́ kí n ṣe fún àlì. Sẹ́kìn náà ni máa ń kún tu mọ̀ọ́láhù fún àlíyù mọ̀ọ́láhù. Ẹni bá gbà mí ní ọ̀gá, àlí ọ̀gá rẹ ni. Mo lè bá wí fún yín ẹsẹ̀ mi bókìbókì. Bẹ́ẹ̀ lọ́mọ ẹni Ọlọ́run rí. Bàbá ni mo gbà fún ọmọ olórí ọ̀nàtẹ̀ ní ọ̀pọ̀ nígbà fọmọ tiẹ̀ náà. زفرات القلب قالت. Bàtà ìbáraẹni sí wá dé. Òṣìṣẹ́ ìjáde sí òṣìṣẹ́ gbádùn láti wà tí mo ti travel tí mo ti lọ ṣága. Àlùbáríṣì ń bọ̀, àlùbáríṣì ń bọ̀. Ẹ̀kú àṣẹlẹ̀, ẹ̀kú àṣekún. Wọ́n ṣe é lè fọwọ́ ní karambari ni kò láṣekún. Yóò máa fọ́ pé ọ̀dọ́ ti parí iṣẹ́ wa. Parí tọmọ rẹ̀ náà. Iṣẹ́ ìrìn wo ni ẹ parí? Ẹ̀yìn tẹ́ ẹ pọ̀. Ìgbà tó lógún bá lógún ló níyì. Ìyẹn kọ́ lójú ní mẹ́wàá ẹni lè bàbá yín pọ̀. Ẹjọ́ kú tẹ́kẹ́ pin.
gbàtí ń dá lòló níyì ẹkùn tí wọ́n bí wà ní tánlẹ̀. làbúrúkà máa yẹ ẹrù sáánù. olódò mo sọ fún yín ilé bàbá wa tóbi bàtò nìkan ní ló tóbi ẹjẹ òkú tẹ́kẹ́ pínlẹ̀ mẹ́wàá ẹ̀yìn 40. wọ́n jọ ní ó kẹlò mí nínú yín. làbúrúkà máa yẹ ẹrù sáánù. ìlàbùnú yàwó mi ni. alámà tajàlá yàwó mú lábùnú àmúsí. ومالي فخر بالعظيم الرميم وإنما فخر الفتاه فخر الذي يبغي الفخر بنفسه أمرك ما الإنسان إلا ابن يومه ẹ̀mọ́ tí ò yá àwọn ọmọ agbójúlógún wọ̀nyẹn. bàtà bàbá wọn tó kó kọ́. kálukú wa ń kà bàbá mi bàtà 40. tẹ̀sí wo ẹni tẹ́ pin. kò ní kàn ọ́. ṣé nígbà tí kò bá ti dógún nínú tuntun ẹ̀yẹ kó jáde pẹ̀lú ẹ̀kún ẹ̀rí pàkíyà bàbá yín wọ̀. àlàmà tajàlá yàwó mọ̀ lábọ̀nà àmúsíhì. tí wọ́n gbé ogún mi ẹ̀sìn ẹ̀ lè máa bì. Bẹ́sẹ̀ tí ẹ ń dájọ́ sí náà ní. Ìbò mi pátá lásán lè rí bàbá ń wọ̀ lọ́mọ síláṣí. Sẹ́yìn tí yí lọ́gbọ́ bí kò. Àlàmà tajàlá yawmu